Àlìwáràkì ọlọ́pàá mẹ́ta ọwọ́ ti tó báyìí ó wá ń ṣẹ́jú pakapakapaka bíi màálù tó gbé máńgò. ó sọ pé òun ni igbákejì ọlọ́run nígbà tí Àlìwáràkì ọlọ́pàá mẹ́ta tó bá ń pèrè nígbàkejì ọlọ́run tó bá sọ pé òun lòun súnmọ́ ọlọ́run jù kí ni ànábì Muhammad wá fẹ́ pèrè lọ́dọ̀ ọlọ́run. láti èní lọ láti sìn lọ àpáláṣẹ fún yín o ìjọba orílẹ̀-èdè Nàìjíríà àpáláṣẹ fún yín o ẹ̀yin gómìnà àpáláṣẹ fún yín o ẹ̀yin aṣíwájú ẹ̀sìn àpáláṣẹ fún yín torí pé ọmọdé làwọn ṣe ṣùgbọ́n ẹnikẹ́ni tá a bí nú obìnrin tàbí tá a gbé jáde nú obìnrin tó bá tún wá wúrú wà yìí tó sọ fíṣọ́ òfò fíṣọ́ àdánù lórí ayélujára ìbàjẹ́ wòlíì ni ìbàjẹ́ kírísítẹ́nì ìbàjẹ́ oníṣẹ̀ṣe ni ẹgbẹ́ ẹ̀rán lẹ́wọ̀n. ẹ̀yin àgbà àfà ẹ̀yin wòlíì nínú iṣẹ́ àfà mi ò rí Àlìwáràkì báwí o bí kì í ṣe ẹ̀yin gangan kó tó sọ̀rọ̀ ti King Dr. Saheed Òṣùpá yìí pé ọ̀tá bàbá máa jáde láyé ní ọjọ́ 10 oṣù kìíní ọdún 2026 yìí ó ti ń sọ àwọn ọ̀rọ̀ kan sẹ́yìn tá a tẹ̀ ti ń pariwo pé ẹ̀yin àgbààgbà mùsùlùmí ẹ mú Àlìwáràkì ọlọ́pàá mẹ́ta wá sáró l'Abẹ́òkúta nítorí pé ọ̀rọ̀ yìí ti fẹ́ kọjá bá a ṣe lérò. ìtú wọn fi fọ́lẹ̀ mọ́ lórí pé a gbọ́dọ̀ ṣe kinní kan nítorí pé ó jẹ́ pé ẹni tó sọ orú ọ̀rọ̀ yẹn sí ẹni tó lókìkí ẹni tó lórúkọ ẹni tó lámìlàaka lórílẹ̀‐èdè Nàìjíríà yìí pàápàá jùlọ nílẹ̀ Yorùbá. tọ́lọ́run bá sọ pé èèyàn máa jẹ̀kó tẹ́ni yẹn bá dé fìlà àṣì àjẹkọ́ tó tún sọ. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá ìkànnì Òkodoro Ọ̀rọ̀ ní mídíà ibẹ̀ gangan náà ni ẹ já sí abẹ̀yìn arọ̀yìn pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán wa yìí ẹ máa tẹ̀lé wa lórí àwọn ìkànnì ayélujára wa lórí Facebook wa wà ní Cubase Master Òkodoro Yorùbá Television lórí TikTok Òkodoro Ọ̀rọ̀ ní mídíà lórí Instagram Òkodoro Ọ̀rọ̀ ní mídíà lórí YouTube wa Òkodoro Ọ̀rọ̀ ní mídíà ẹ sì má gbàgbé láti tan notification button ní sílẹ̀ nítorí àwọn fọ́nrán mi tí ó máa jáde ẹ bá wa like ẹ bá wa share kẹsì bá wa comment sí abẹ́ àwọn fọ́nrán wa ojú tẹ fún wa kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa nǹkan tí ajáde wá lè ní láti wá sọ gẹ́gẹ́ bí orúkọ ìkànnì wa Òkodoro Ọ̀rọ̀ ni torí pé nǹkan táwọn ò bá rí pé ó ṣe tòótọ́ tàbí pé nǹkan tá a kọ̀ǹfàmù dáadáa a ò gbọ́dọ̀ jáde wá láti wá sọ̀rọ̀ lórí rẹ̀ kí ló jẹ́ kí n wálé ní òun ni lórí ọ̀rọ̀ Àlìwáràkì ọlọ́pàá mẹ́ta àáfà tó ń ba ayé jẹ́ àáfà tó ń bọ̀nà jẹ́ lórí ẹ̀rọ ayélujára ni ọmọ Ṣakí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà wámi báyìí tó sọ kátàkátà nípa ọba orin King Dr. Saheed Òṣùpá Olúfìmọ́ wọn mátàgbàmọ́lẹ̀ tó ní bàbá yóò jáde láyé ní ọjọ́ 10 oṣù kìíní ọdún tuntun tí a mú yìí tó jẹ́ ọdún 2026 ṣùgbọ́n tọ́lọ́run dójú tì í ṣé àmọ́ pé mo sọ yìí pé àti wáyé ẹ̀dá Ọlọ́run ló mọ̀ bẹ́ẹ̀ sì ni àti padà ẹ̀dá Ọlọ́run ló mọ̀ òun mo ṣe pòwe pé aláboyún moṣù ṣùgbọ́n Ọlọ́run fi ọjọ́ ó fi dá aláboyún lórúkọ Ọlọ́run ọba gbogbo wa a ò ní rí wàhálà a ò ní rí dààmú. Àlìwáràkì ọlọ́pàá mẹ́ta ọwọ́ ti tó báyìí ó wá ń ṣẹ́jú pakapakapaka bíi màálù tó gbé máńgò tẹ́ bá wá rí Àlìwáràkì bó ṣe ń ṣẹ́jú bó ṣe káwọ́ gbénú ó wá dàbí àwọn oníbàárà tó wà ní Sáàbò tàbí tí wọ́n ń tò sẹ́nu bíríìjì ní Láfẹnwá nílùú Abẹ́òkúta wa yìí. ológo mẹ́ta abẹ́lẹ́pọ̀ mẹ́ta ló ń gbé ẹni etí lu ẹni mo filẹ̀ bá dé filẹ̀ fún kó lọ jẹ ráìsì inú aboru agbèsè ráìsì àgbẹ̀lẹ̀ ní sáwọn gbogbo ìwádìí kan àwọn yẹn bínú ẹ̀gbọ́n nígbà dé filẹ̀ ilé
wà lẹ́yìn tó ń spy jẹ́ spy lẹ́yìn yẹn ni. Àbáyọ ṣe mo bí ẹlẹ́kọ̀ọ́ mo ní ìyàwó ẹ̀ ń kọ́ ó ní ojúsá lọ ó tún fẹ́ mi ṣùgbọ́n ẹ̀ lọ́la yẹn jẹ́ ni àbí rọ̀fíà. ẹ lè mọ̀ wípé ẹni tó lẹ́nu fatafata lórí ẹ̀rọ ayélujára yẹn nìyẹn ìyẹn dúró bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kejì ni wípé ẹ̀yin àgbà àfà ẹ̀yin wòlíì nínú iṣẹ́ àfà mi ò rí àlèwárà kì báwí o bí kì í ṣe ẹ̀yin gangan òun ni mo rí báwí tọ́rọ̀ ìbá dàbí ọ̀rọ̀ àfojúdi tàbí ìsọ̀rọ̀ sí ẹ má bínú ní àkọ́kọ́ kó tó sọ̀rọ̀ ti King Dr. Saheed Òṣùpá yìí pé ọ̀tá bàbá máa jáde láyé ní ọjọ́ 10 oṣù kìíní ọdún 2026 yìí ó ti ń sọ àwọn ọ̀rọ̀ kan sẹ́yìn tá a tẹ̀ ti ń pariwo pé ẹ̀yin àgbààgbà mùsùlùmí ẹ mú àlìwárà kí ọlọ́pàá 3 wá sáró l'Abẹ́òkúta nítorí pé ọ̀rọ̀ yìí ti fẹ́ kọjá bá a ṣe lérò ṣùgbọ́n ẹ̀yin àgbààgbà mùsùlùmí ẹ ò jáde sí i òun ló jẹ́ kó sọ ìsọkúsọ dé ọ̀dọ̀ King Dr. Saheed Òṣùpá ẹ wò gbà tó sọ pé òun ju ànábì Musa lọ ìyẹn Mósè ó sọ pé òun ni igbákejì Ọlọ́run nígbà tí àlèwárà kí ọlọ́pàá 3 tó bá ń pèrè nígbàkejì Ọlọ́run tó bá sọ pé òun lòun súnmọ́ Ọlọ́run jù kí ni ànábì Muhammad wá fẹ́ pèrè lọ́dọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí ẹ ti kà fún wa nínú ìwé mímọ́ yín àlùkùránì yí pé ànábì Muhammad ọ̀rẹ́ Ọlọ́run ni o tí àlèwárà kí wá sọ pé òun ni igbákejì Ọlọ́run tí a mọ̀ pé igbákejì Ọlọ́run kẹ̀ní yìí ó ju ọ̀rẹ́ Ọlọ́run lọ òun ló wá jẹ́ kí n jáde pé ẹ̀yin àgbààgbà mùsùlùmí ẹ̀yin lẹ jẹ́ kó wọ àlèwárà kí ọlọ́pàá 3 lára tó wáyé pé nígbà tó ti bẹ̀rẹ̀ ń gbà yẹn kẹ́ ẹ ti dá lẹ́nu kẹ́ ẹ ti dá lọ́wọ́ kọ́ pé págà yé sọ nǹkan tó sọ yìí kò ní sọ nǹkan tó sọ yìí ìyẹn bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kejì ni wípé ìtú wọn fi fọ́lẹ̀ mọ́ lórí pé a gbọ́dọ̀ ṣe kinní kan nítorí pé ó jẹ́ pé ẹni tó sọ orú ọ̀rọ̀ yẹn sí ẹni tó lókìkí ẹni tó lórúkọ ẹni tó lámìlàaka lórílẹ̀‐èdè Nàìjíríà yìí pàápàá jùlọ nílẹ̀ Yorùbá torí ẹ̀ la ṣe ń pariwo tó bá wá jẹ́ pé ẹlòmíì ló sọ orú ọ̀rọ̀ yẹn sí ẹ ò ní ṣe nǹkan kan sí torí pé Ọlọ́run ní pé òun ò sí níbi àbòsí òun ò sí níbi rúdurùdu tí ò tọ́ ọ̀rọ̀ bá dé ẹ jẹ́ ká bára wa sọ tó bá jẹ́ pé olòṣì kan ló sọ sí tàbí mẹ́kùnún kan ni tàbí ẹnìkan ní bẹ́kìnì kan ẹnì rí kankan sọ sí ṣùgbọ́n torí pé ó jẹ́ Saheed Òṣùpá òun ní àlèwárà kí ọlọ́pàá 3 sọ̀rọ̀ sí ló sọ fíṣàn irọ́ fún ló sọ fíṣàn òfò fún òun lè ṣe jáde sí Ọlọ́run á dáríjì gbogbo wa Ọlọ́run á bá gbogbo wa ṣe. ẹlẹ́ẹ̀kẹta ni wípé láti èní lọ láti ìsìn lọ àpáláṣẹ fún yín o ìjọba orílẹ̀-èdè Nàìjíríà àpáláṣẹ fún yín o ẹ̀yin gómìnà àpáláṣẹ fún yín o ẹ̀yin aṣíwájú ẹ̀sìn àpáláṣẹ fún yín torí pé ọmọdé làwa ṣe ṣùgbọ́n ẹnikẹ́ni tá a bí nú obìnrin tàbí tá a gbé jáde nú obìnrin tó bá tún wá wúrú wà yìí tó sọ fíṣọ́ òfò fíṣọ́ àdánù lórí ayélujára ìbàjẹ́ wòlíì ni ìbàjẹ́ kírísítẹ́nì ìbàjẹ́ oníṣẹ̀ṣe ni ẹgbẹ́ ẹ̀rán lẹ́wọ̀n ẹ wọ́rú wòlíì tó sọ ọ̀rọ̀ tí ò dá kan sí Pàṣọ nígbà yẹn tó sọ pé òun rí kíníkan ìtòsí ránṣẹ́ sí Tóyìn Abraham ìyàwó Kọ́lá Ajéwọlé tó sọ fún Lizzy Anjorin irú wòlíì yẹn ó yẹ kó wà lẹ́wọ̀n ó yẹ kó fi aṣọ péńpé òkú ọba ṣùgbọ́n àmọ́ pé yẹn ti lọ tọ́lọ́run bá sọ pé èèyàn máa jẹ̀kó tẹ́ni yẹn bá dé fìlà àṣì àjẹkọ́ tuntun sọ Ọlọ́run wà pẹ̀lú gbogbo wa fọwọ́ tẹ̀ ń bá wa wò yìí ẹ má bá a pín kó délé kó dóko ó kó dóró ọ̀rọ̀ ní mídíà èrè o.